Ẹ kú kalẹ̀ gbogbo ọmọ Yorùbá. Báwo lójú ọjọ́ ọ̀dẹ̀ ọ̀dà bí tí wọ́n ní sọ̀rọ̀ sínú ayé. Àrùn kan bí àwọn bàbá wa ń pè ní àgbà àná, àgbà ẹ̀ná. Nínú àrùn tí máa bàtà yí ẹni jẹ́ ọ̀kan ni. Bí kéèyàn ní HIV, hepatitis, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóríṣiríṣi. Bẹ́ẹ̀ náà làwọn àrùn tó jẹ́ spiritual disease. Àwọn ẹlòmíràn rò pé bóyá kí wọ́n tani lọ́fà nìkan ni àrùn tó le. Èyí jù bẹ́ẹ̀ lọ ń bẹ o. Tí sọlé ayé ilé ọlá dahoro. Ọ̀kan ni àgbà àná. Tí ayé bá fi àgbà àná sínú ọrọ̀ èèyàn, ó burú jà àmì ìkórìíra lọ. Àgbà àná ó burúkú ju àmì ìkórìíra lọ. Ẹ lọ bá ń wá ìgbé ayé kòótọ́ kó pọ̀ rẹpẹtẹ. Ìwé Àrùnpale kó pọ̀ rẹpẹtẹ. Panumọ́ àbo, panumọ́ àbàfẹ́, ẹ bá ń tọ́jú ẹ̀. Owó ẹyọ tí ò lójú iyekíye. Ẹ wá gun gbogbo ẹ̀ pọ̀, ẹ fọṣẹ kó. Ẹni kó ń tọ̀ wọ́n fún díẹ̀ sínú para, kó máa fọṣẹ yẹn wẹ̀. Tó bá ti wẹ ọṣẹ yìí tó pé bí ọjọ́ méje kó ṣe sàárà fẹ́yàn méje. Tó bá wẹ̀ pọ́jọ́ mẹ́jọ kó ṣe sàárà fẹ́yàn mẹ́jọ. Tó bá wẹ̀ pọ́jọ́ mẹ́sàn-án kó ṣe sàárà fẹ́yàn mẹ́sàn-án. Ẹ ń tẹ̀lé mi. Ìbá má lo kànkan onígi, ìbá lo kànkan onírin, ìbá lo kànkan oníke, wọ́n ṣá ti wẹ̀. Wọ́n bá lo kànkan tó fi ń wẹ̀ ní tẹ́lẹ̀ kọ́ àní wọ́n ṣá ti wẹ̀. Ẹ dúpẹ́ fọlọ́run. Àbúrú náà ó sì yọ dànù kúnú ayé rẹ̀. Ọlọ́run fún àwọn Yorùbá lọ́gbọ́n o. Èyí jẹ́ kan nínú ọgbọ́n táwọn bàbá wa máa lò fi tú yẹn lẹ̀ kúrò nínú ìgbèkùn àgbà àná. Tí a bá jẹ́ bílíọ̀nìà yóò sọ dolùsì nísìnyí kíákíá. Bẹ́ẹ̀ ni. Àrùn ni ó ṣòro fojú rí. Ó ṣòro fojú rí. Èmi ọmọ yín náà ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Nọ́mbà tí mo fẹ́ fi ilẹ̀ yìí, ẹ pè nọ́mbà yìí tẹ́ bá pè tí ọ̀lẹ́ bá mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ̀. Màá tún fún yín láwọn extra nọ́mbà méjì sí. Ẹ pè àwọn. Pípè lásán làwọn wà fún wọn sí fún WhatsApp. Tẹ́ bá ti wá pa àwọn náà tí ọ̀lọ́ ajẹ́ pé mi ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà ni. Ẹyẹ mú gègé ẹ̀kọ́ lẹ̀ +234 8032983298 +234 8032983298. MTN ní ẹ tẹ́ bá ti pè tí ọ̀lọ́ ẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ̀. Ẹyẹ mú gègé kọ àwọn nọ́mbà tuntun yìí lẹ̀ o. +234 8089038658. Ẹ tún gbọ́ +234 8089038658. Ìyẹn dúró bẹ́ẹ̀. Ẹ jẹun fún yín ní Glo kan sí +234 7059780034. Ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí +234 7059780034. Ẹ jẹun fún yín nọ́mbà orílẹ̀-èdè Benin kan sí nọ́mbà Benin ti lé méjì sí o. Àwọn aṣọ fún yín +229 01 54 65 1928 +229 01 54 65 1928. Yẹ́yẹ̀ gbogbo wa kò ní yẹ́ ẹ lẹ́. Ìtọ́jú ara lánàá ewé àtìgbò.
ìṣèbéèrè nípa ìrìnàjò ayé ẹni ẹ kàn sí Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Níbo lọ̀dọ̀ mi lórílẹ̀‐èdè Benin? Dégàkàn ni. Bá ti dé Dégàkàn máa bọ̀ wá. Lẹ́yìn ọjà Dégàkàn níbi ipò àṣẹ̀rìn tó wà ńbẹ̀, ọ̀dọ̀ mi nìyẹn. Ọ̀dọ̀ mi nìyẹn. Yóò yẹ wá o, kò ní yẹ ẹ lẹ́ tiwa lọ́lọ́run ó ṣe, kò ní ṣe tọ̀tá wa. Iṣẹ́ ìparí ọdún ó ti ń délẹ̀ o. Ẹni tó bá fẹ́ ti délẹ̀ o. Àwọn èèyàn wa lórílẹ̀‐èdè Benin, iṣẹ́ ìparí ọdún wa dí mi ni. Ẹ̀yin èèyàn wa ní Nàìjíríà, iṣẹ́ ìparí ọdún wa 20,000 ni. Ó sì jẹ́ nù. A dára fún wa o, tiwa lọ́lọ́run ó ṣe o, kò ní ṣe tọ̀tá wa o. Ẹni bá wù ó lè sanwó kalẹ̀. Ẹni bá jẹ́ pé tó bá délé kò fẹ́ pọ̀ rárá, wọn bá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti sanwó kalẹ̀, kálukú ti ń gba iṣẹ́ wọn. Àwọn èèyàn wa díẹ̀díẹ̀ àwọn ìgbà tí wọ́n gbà ká tó travel. Tiwa lọ́lọ́run ó ṣe, kò ní ṣe tọ̀tá wa o. Bí tó ìbá dọ́wọ́ rẹ̀, má dé mọ́lé. Ẹ̀pin ni, ẹ̀pin kọ́kálé kọ́kákó. Má pè mí béèrè lọ́wọ́ mi o. Wọ́n tó fẹ́ béèrè nípa ìrìnàjò ayé rẹ̀ àbí wọ́n tó fẹ́ tọ́jú ara rẹ̀, wọ́n ni kò pè mí. Àbá fẹ́ join private group, owó ni wọ́n fi ń wọ bẹ́ o. 10,000 lọ́sàn-án, àbá fẹ́ join bẹ̀. Bákan náà wọ́n tó gbé láti French country lọ, wọ́n tó bá fẹ́ wọ bẹ̀, sẹ́mi, wọn ló fi wọ bẹ̀. So, ó sì jẹ́ ní tóṣù bá parí, ẹ máa sanwó mi. Tiwa lọ́lọ́run ó ṣe, kò ní ṣe tọ̀tá wa. Ire o, ire kàbìtì.